ẹni tó jẹ́ pé bàbá olóyè náà mọ̀ pé Babalágbé yìí ti announce fún gbogbo ayé tó flag ẹ̀ gidi o, kì í ṣe nǹkan kékeré o, ní ọdún yẹn bóyá 2010 nìkan àbí 11-12 between 10-12 yẹn, so tí poster wà tí banner wà, so nígbà yẹn la wá bẹ̀rẹ̀ sí rí wọléwọ̀de bàbá olóyè àti Babalágbé tá à ń sọ yìí. Gbogbo àwọn ọmọ alukoro tọ́jọ́ wà tẹ́lẹ̀ kéékèèké wọ́n kọ̀ kọ́ọ̀tì gbogbo wọn ni. Àfáwà Redwanullah, assalamu alaikum warahmatullahi wabarakatuh. So adúpẹ́ fún Ọlọ́run o, àdẹ̀dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀. Lẹ́yìn náà bàbá wa onímọ̀ orin OON1 bàbá Mudirul Markaz, Ọlọ́run àtúnbọ̀ bá fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Èyí tá à ń rí tínú wa ń dùn yẹn tí wọ́n ń tuntun sí yìí, ìbànújẹ́ ní fẹ́lòmíì. So Ọlọ́run bá bá ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́, àlàáfíà tó nọra tán a bá ṣe fún wọn. Jẹ́rí ọ̀rọ̀ kan ló sáré wá sí mi lọ́kàn sìn, àbí kí n sọ pé mo rántí pé bàbá olóyè àti Mr. Alágbe of Nigeria, ìgbà wo ni wọ́n di kòríkòsùn tí wọ́n di wọléwọ̀de gan-an? Mo wá wò ó because nígbà tí bàbá olóyè commit a lot of atrocities tí àwọn èèyàn ti sọ pọ̀lọpọ̀ ńbẹ̀, atrocities yẹn ní gbogbo àwọn 80s yẹn kó tó di pé wọ́n náà wọ́n wá oyè Ṣàmùsù àbí Kọ́mọ́rù àbí jíjì kan káàkiri, so làwọn atrocities yẹn pọ̀, bíi kọ́ invite wọn sóde, kọ́ débẹ̀ kọ́ bá àwọn àfáàgbà tó ti jókòó, kọ́ ní káwọn tọ́ọ̀gì tó ń kó sẹ́yìn kọ́ lù wọ́n, kọ́ fún wọn ní blálà, so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àbí ká gbowó ká fi lọ ra òde olóde pé àwa ni kọ́ pè. So ọ̀rọ̀ kìíní yẹn náà ló tún mọ́ tó jẹ́ pé kódà nínú àwọn tó ń pè ní àwọn ọmọlẹ́yìn wọn gan-an tí wọ́n bá ní nǹkan ṣe, wọ́n sanction wọn débi pé àwọn for example ń sìn ọmọlẹ́yìn bàbá olóyè ó fẹ́ ṣe wedding, ó fẹ́ ṣe wáàsí, kò ní right láti lọ gbé picture ara ẹ̀ sí àsolóde, picture bàbá olóyè ló gbọ́dọ̀ wà ń bẹ̀. So ẹ máa wá ibì kan tó àkọ́kọ́ lettering tiny lettering kan sí, tá máa kọ orúkọ ẹni tó lòdì sí, ẹ máa wá kiri ẹ̀ nímọ̀. Picture bàbá olóyè nìkan báyìí ló máa wà ń bẹ̀ gàdàgbà tó máa gbé sí báyìí. So gbogbo àwọn tó wà pẹ̀lú bàbá olóyè àbí tó ní òde àti bí bàbá olóyè ní kọ́ lọ wá òde wá fún wọn gbọ́dọ̀ àpí ẹnu picture yẹn. So ìgbà táwọn ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí pọ̀, kódà àwọn tí Ọlọ́run ṣàánú tí wọ́n jẹ́ àfáà àgbà níbi tí wọ́n ti rò pé ìjọ kan náà ní wà, àwọn ará Bádíà náà wà ń bẹ̀, Kúndé àwọn àdó àwọn ògùn yìí, àgbákò ògùn yìí náà ni wọ́n fi ń lé àwọn ẹni ẹlẹ́ni kiri. Tẹ́gẹ̀tẹ̀ àwọn torílé wà ń bẹ̀, àwọn tí kóka wà ń bẹ̀, àwọn tó kòkó wà ń bẹ̀, àwọn tí island wà ń bẹ̀. Bàbá olóyè yìí ṣe títí tó jẹ́ pé gbogbo oyè tó bá ti ń bẹ òun ṣáà ní kóun jẹ gbogbo ẹ̀. Bọ́ná fẹ́ joyè ọba á lóhun ni, bọ́ná fẹ́ joyè ọ̀tún á lóhun ni, bọ́ná fẹ́ joyè òsì á lóhun ni. Tó ìgbà tó dẹ̀ wá bẹ̀rẹ̀ kinní wọ̀nyí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run aṣáà ń wò ó tiwa títí kò sínú ìjọ tí bàbá olóyè máa dé kẹ́ tó rí oṣù kan sí oṣù mẹ́ta, bàbá olóyè á ti fọ́ ìjọ yẹn, á ti yàkàyàkà àwọn èèyàn níbi ká máa ṣàwá pé kárìmí yìí, tó fi débi wípé àwọn tó wà pẹ̀lú ẹ̀ gan-an wọn ò gbọ́dọ̀ finú fẹ́ dọ̀ pé àwọn fẹ́ lọ ṣe nǹkan láì gbàṣẹ. Kódà tẹ́ bá ń wá àwọn èèkánná tó ń ṣe lọ́ṣọ̀ọ́ rádà, òun làwọn tó wà ní ẹ̀gbẹ́ bàbá kìíní yìí, lọ́kùnrin lóbìnrin, àwọn obìnrin á máa ṣe ti ẹ̀yà olóyè fún, wá bá rọ́ka, wá bá fọṣọ, wá bá sóúnjẹ, wá bá lọ sọ́jà, wá bá. So ìyá olóyè is the commander in chief, òun ni chief of staff ní bàbá olóyè. Bàbá olóyè gan ò lè jáde kó kó ìlú jọba ìkọ́ni ẹ̀yin aráàlú mi o, nǹkan báyìí la fẹ́ ṣe náà. Ìyá olóyè olórí láàfin ló máa pàṣẹ fún gbogbo àwọn aráàlú. Kódà wọ́n rìn wọ́n rìn lọ Jẹ̀bú, wọ́n rìn láìláìlá. Àtúnwá dúpẹ́ pé bàbá olóyè fún rẹ̀ wọ́n padà ṣàlàyé bí ìrìn àjò wọn ṣe papọ̀ dé Oǹdó, ṣùgbọ́n wọn ò ṣàlàyé kí ni wọ́n wá lọ sí Oǹdó yẹn. Wọ́n ṣàlàyé ohun tó fi dé Oǹdó, so but wọn ò ṣàlàyé kí làwọn nǹkan tí wọ́n dánwò àti tí wọ́n wá lọ síbẹ̀ yẹn. Gbogbo àwọn nǹkan tó ń wá kiri náà tó fi ń lọ sáwọn ìgbèríko tó ń wá tó lè fi ṣe èèyàn lágbàákò wọ̀nyí. So gbogbo ẹ̀ náà là ń rí, gbogbo ẹ̀ náà la sì mọ̀, gbogbo ẹ̀ náà lọ́dẹ̀ ń lò lórí gbogbo àwọn aráàlú wọn tó jẹ́ pé
ẹlòmíì rí ó dé sánmọ̀ kẹfà wò kó kọjá sí keje lọ́lọ́run ṣàánú ẹ̀. Ara ni wọ́n, ẹni tó ṣẹ́ ìṣẹ́ kì í ṣe pé ó kú ìṣẹ́ nìkan, ó ṣẹ́ ìṣẹ́ débi pé ó bá ilẹ̀ mu tó jẹ́ pé àtijẹ àti mu wàhálà ní fún. Bàbá olóyè ò ti torí ẹ̀ ṣàánú wọn. Inú ilé bàbá olóyè láti rí tó jẹ́ pé ó máa dá ẹ̀kọ́ àtàkàrà bí gàrí kalẹ̀ fún àwọn èèyàn báyìí láti jẹ. Níbo ló ti ń ṣerú ẹ̀? Káfíyàn lẹ̀ sí ẹ̀gbẹ́ kan. Nígbà tí bàbá olóyè dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ jákujàku yìí, a mọ àwọn tí bàbá olóyè bá dòwò pọ̀ tí wọ́n jọ ń ṣe ní àwọn ọmọ kéékèèké alukoro àdúgbò ló ń bá ṣe. Àfìgbà tó di ọdún yẹn lọ́hùn tí a prominent alágbe kan tó padà di olórí àwọn ẹgbẹ́ májà gbọ́ àwọn ẹgbẹ́ májà gbọ́, àwọn bóyá ẹgbẹ́ òkùnkùn ni bóyá kinní kan ó wá jẹ olórí ẹgbẹ́ májà gbọ́. Ọdún yẹn bá àwọn èèyàn ẹni tá dẹ̀ ń sọ lórí àtọ́npẹ rẹ̀ lórí alágbe yìí mùsùlùmí ni o. Àwọn èèyàn wá ń ṣe ìmọ̀ wípé báwo lọ̀rọ̀ yìí ló ṣe rí báyìí. Ẹ wá rí i pé bàbá olóyè yìí gan-an ló tún wá padà lọ ń dìfẹ́ǹdì alágbe yìí wípé mùsùlùmí sì ni gbogbo ohun tóun kó ṣẹlẹ̀ òun ò lè dé ìta kóun wá sọ nítorí ó lè bínú lọ, ó lè sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́. Ní ẹni tó jẹ́ pé bàbá olóyè náà mọ̀ pé bàbá alágbe yìí ti announce fún gbogbo ayé tó flag ẹ̀ gidi o, kì í ṣe nǹkan kékeré o, ní ọdún yẹn bóyá 2010 nìkan àbí 11-12 between 10-12 yẹn. So tí pósítà wà tí bánà wà. So nígbà yẹn la wá bẹ̀rẹ̀ sí rí wọléwọ̀de bàbá olóyè àti bàbá alágbe tá à ń sọ yìí. Gbogbo àwọn ọmọ alukoro tọ́jọ́ wà tẹ́lẹ̀ kéékèèké wọ́n kọ̀ kọ́ọ̀tì gbogbo wọn ni. Wọ́n wá ń ṣe wá lè mọ̀ pé báwo ló ṣe ṣẹlẹ̀ láti ìgbà yẹn títí dì sí bàbá olóyè àti bàbá alágbe yìí. In fact relationship yẹn tight débi pé bóyá ọlọ́run nìkan ló lè rí àárín wọn àti ìyá olóyè. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tẹ́ bá dẹ̀ lọ wò kò wá sí anything tí bàbá olóyè fẹ́ ṣe bàbá alágbe yìí ló máa pè. Àwọn ò mọ̀ bóyá religious gathering kan làwọn fẹ́ ṣe àbí pé bàbá olóyè yìí kó tẹ̀ wò pé ibi tó yè mí dé yìí láàrin àwọn kìnìún nǹkan báyìí ò tọ́ sí mi rárá. Bàbá alágbe yẹn ló máa pè. Látijọ́ tí yẹn ti jẹ tó ti darapọ̀ tó ti make rẹ̀ nùnú pé ẹgbẹ́ báyìí lòun wà. So ń ṣe ni bàbá olóyè bẹ̀rẹ̀ sí behave bẹ́ẹ̀ ni pé wọ́n ti gé etí ẹ̀ lọ. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní àlákọ̀ tó lágbára pọ̀ mọ́ra wọn. There's no going back ní relationship tí wọ́n establish láàrin ara wọn. Anything ẹ lọ bẹ̀rẹ̀ láti ìgbà yẹn tí bàbá olóyè bá ní anything ṣe bàbá alágbe yìí ló máa pè. Èwo ló dẹ̀ ń pè lọ ń sọ fún wa pé funfun ní kinní kan ní igbá kan. Ó ti á jẹ́ pé àwọn ẹgbẹ́ òkùnkùn ni o fẹ́ máa bá ṣe. Ìyẹn jẹ́ ẹni. Lábẹ́ bẹ́ẹ̀ náà la tún gbọ́ pé ìyá olóyè gba ọ̀nà Ìjẹ̀bú lọ pẹ̀lú àwọn kinní kan ẹ ti mọ ìwà àwọn táwọn máa ń gbé pọ́n ní Ìjẹ̀bú yẹn. Àwọn ga fíofío àwọn Mr. AG. So àwọn Mr. AG náà làwọn yẹn náà tún lọ bá ṣe tiwọn. So gbogbo àwọn kinní yẹn wá ń lọ bẹ́ẹ̀ títí tó fi wá di wípé ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn tí bàbá alágbe fi sọ pé ẹ̀kọ́ máa bá òun sọ ọmọ tó ń dá sí. So bàbá olóyè náà wá fẹ́ show skill. Ó wá dọ́gbọ́n sí tó ti rò pé bóyá níbi interior carcass yẹn inner carcass yẹn pé at least respect díẹ̀ àmàrà bó ṣe lọ pé bàbá alágbe nìyẹn pé ẹ wá wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí o kò yẹ kó rí báyìí ìwọ náà tẹ wí nǹkan kan káwọn kò fi dáùsì gbogbo tension yẹn.